òun tún rédíò owó ti yọ àti pé òun tún ti ẹfẹ̀ ní sàmì ẹ̀ má sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. Orúkọ mi ni Ayọ̀délé Omídínà tí gbogbo èèyàn mọ̀ sí Suwe. Suwe mi ní gbòòjò, bàbá mi ní gbẹ̀rùn. Gbogbo àwọn tí wọ́n máa ń wò inú eré láyé ìgbà orin tẹ́ kọ yìí ọ̀pọ̀lọpọ̀ náà believe pé ẹ̀ sí tíátà mọ́ kí ló ṣẹlẹ̀ sí ẹ̀ sí tíátà mọ́ ni. Wọ́n nífẹ̀ẹ́ lomi ìṣe mi o, mo yìí ń ṣe o, mo yìí ń ṣe tòdì kọ́ ṣẹ́ mọ̀ àsìkò ní gbogbo nǹkan. Mo kàn mọ̀ pé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá èèyàn kò lè lólé ayé gbó, ṣùgbọ́n Ọlọ́run máa pa wá tì bí aṣọ tó gbó. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tèmi wà yìí o, mo yìí ń ṣeré tòdì kọ́ tó bá pè mí. Ṣé tó bá pè yín ẹ̀yin ṣeré? Yes, tó bá pè mí. Ìgbà ọlọ́lẹ̀ location last. Títí lọ location last iṣẹ́ bí ọdún 3 sẹ́yìn ni mo ṣeré kan, mo sọ ní tìkan tí ẹ wá bá mi lórí YouTube, mo ṣe owó dọ́là. So ìkálẹ̀ ìgbà yẹn ó wà nínú gúúpù bàbá Suwe. So ìgbà tí ó dẹ̀ sínú gúúpù bàbá Suwe náà gbogbo àìdán ṣe pọ̀, òun ni ó dẹ̀ pè mí gbà yẹn náà mo dẹ̀ bá ṣe. So ìyá alágbó. Kí lẹ wá ń jẹ, kí lẹ ń jẹ? Ọdún 3 lẹ ti yarí last, kí lẹ ń jẹ? Ọlọ́run ló ń bọ́ ẹ̀dá. Mo mọ̀ pé àánú Olúwa Ọlọ́run fẹ́ wọn kò ń fi àwọn èèyàn tiẹ̀ sílẹ̀. Ọlọ́run ló ń bọ́ ẹ̀dá. Ẹ bá gbọ́ kì í ṣe mi mọ̀ ọ́ ṣe, kì í ṣe agbára wa o, kì í ṣe títóbi àwa lẹ fi dá wa sí o bàbá. Ọlọ́run ló ń bọ́ ẹ̀dá, kì í ṣe mímọ̀ ṣe ẹ̀dá àfọlọ́run. Tẹ́ bá ní kẹ́ ẹ wò all together ó tó fíìmù mélòó tẹ́ ti kópa nú ẹ̀? Ẹ dárúkọ díẹ̀ fún wa. Kò máa ṣe é sọ o, kò ṣe é sọ. Lára ẹ̀ ní owó dọ́là, lára ẹ̀ ní oyún èèwọ̀ tó ti eyín sí, lára ẹ̀ ní lóríṣiríṣi mi tí ẹ lè kà tán, mi lè sọ tán. Then àwọn ọkọ yín àwa Suwe ṣé ẹ̀yin ìgbà tán ti lọ tán, báwo ni fíìmù, báwo ni iṣẹ́ wọn? Iṣẹ́ bàbá Suwe. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n ní bóní dídè kí ò bá tiẹ̀ fi gbá mọ́, èyí tó ti fi sílẹ̀ kò lè parun. So bàbá Suwe kú ni ó dẹ̀ tún kù torí eré tó ti ṣe sílẹ̀ kò lè parẹ́ rárá. Ṣé ká tiẹ̀ sọ nípa òwe tó máa ń pa ni? Àìtọ́ pẹ̀bẹ́ máa pa òwe tó máa tú òwe mélòó bẹ́ẹ̀. So àtàwọn tó ti fún lórúkọ bẹ́ẹ̀ orúkọ tí bàbá Suwe sọ wọ́n nídìí tíátà lọ́yìn jẹ́ dìsí, orúkọ ò lè parẹ́. Yẹ̀yìn náà ọmọ yín ìjọ lè tún sí tíátà nù wọn. Ṣé mọ̀ ṣé èyí tó ń ṣe àbí tó lè ṣe? Tó lè ṣe tàbí tó ń ṣe tàbí tó ti ń ṣe tàbí tó fẹ́ ṣe tàbí tó lè ṣe. Ṣé mọ̀ kò sí orí ló mọ ṣẹ́ àṣelà. Èèyàn lè sọ pé torí pé bàbá ti ṣiṣẹ́ kan ó ti lànà ẹ̀, so òun lọmọ náà gbọ́dọ̀ ṣe. So oníkálukú Ọlọ́run ló fún oníkálukú ní destiny tiwọn. So tá bá ní kí ọmọ ṣiṣẹ́ tíátà, iṣẹ́ tí bàbá wọn ṣe tó jẹ́ ọ̀nà bòmíì ní kádàrá wọn yàn mọ́. So gbogbo ohun tó ṣẹlẹ̀ ni ṣùgbọ́n kan náà àwọn ọmọ ẹ̀ ó ń ṣeré náà, òun la lè ní Ṣọlá. So ti yẹn sì yẹn Ṣọlá yẹn òun ń ṣe ṣùgbọ́n káwọn ní bàbá pẹ́yìn náà ní Suwe, ẹ bá mi bẹ́ẹ̀ bá ń ṣe ń gbà yẹn ẹ̀sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣe ń gbà yẹn. Tẹ bá ń gbọ́ Suwe mi lọ́sàn-án bàbá mi lóru, òun náà ní tọ́pẹ́ bẹ́ẹ̀ bá ti gbòwe á ní Suwe lọ gbé ìwé òwe wa. Bẹ́ẹ̀ lèmi náà dẹ̀ máa kan bàbá máa kan ọ̀pẹ̀bẹ́ máa ń nà wọ́n mi nítorí ìwé òwe yẹn ó nípọn, ibẹ̀ yẹn ni bàbá mi tẹ̀ ti máa tú òwe. So tí bàbá pẹ̀bẹ́ bá ti pa òwe báyìí inú mi kò dùn torí iṣẹ́ ló jẹ́ fún mi. Á dẹ̀ máa ṣe Suwe mi lọ́sàn-án bàbá mi lóru, ó yá lọ gbé ìwé òwe wa. Ṣé ẹ máa ń gbé ìwé wa lóòótọ́? Ẹ máa ń gbé ìwé òwe wa, ẹ lọ wo gbà yẹn. Wọ́n ń kọ òwe yẹn lẹ̀ ní ìtumọ̀ òwe yẹn wọ́n ń kọ́ lẹ̀. Báyìí máa ń tòwé tiwọn yẹn tí wọ́n ń kọ́ lẹ̀ ní àbí orí náà ti mú. Irọ́ orí ló ti ń mú o, a kò fi ìwé yẹn kódà ó ga ju ìwé ẹni tó ń lọ sí ti exam university. Kí ló wà nù ẹ̀? Àwọn òwe náà ni àmọ́ ibi tó ti ń tú bẹ̀ ọpọlọ ló ti ń mú bẹ̀ kákàn ní kémi gbé òwe wá ni á dẹ̀ tú jáde. So ìgbà tí àtọ̀ sí pé tíátà iṣẹ́ mi ò lẹ́ ń ṣe. Kò burú, kọ́lọ̀ ń ṣàánú, kọ́lọ̀ ń gbà fún wa. Ṣẹ́rí látọ̀ sí iṣẹ́ tíátà mo mọrún ṣe. Mo ń ṣe irun lóríṣiríṣi, mo lè ṣe bírèdì, mo lè ṣe fíksì, mo lè ṣe dídì ọlọ́wọ́ táwọn ìyá wa yẹn gangan. Ṣùgbọ́n ṣẹ́ mọ̀ ọ̀rọ̀ tó bá ti ní ṣùgbọ́n nú. Kí ni ṣùgbọ́n tó wà ń bẹ̀? Ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé mi ì tí ì ráyè bóyá ṣọ́ọ̀bù ni o àbí tọ́nà máa fà nígbà. Sówó ni ò sí ni. Owó ni. Àwọn olólùfẹ́ yín náà ń gbọ́ yín báyìí. Kán bá wa ran Suwe lọ́wọ́. Kán bá wa ran Suwe lọ́wọ́ kí wọ́n fi lówó. Ẹ fẹ́ gba ṣọ́ọ̀bù àbí? Ẹ lè fẹ́ ra níṣẹ́ síbẹ̀. Àwọn olólùfẹ́ yín náà tó olólùfẹ́ bá Suwe àti olólùfẹ́ gbogbo àwọn ọ̀pẹ̀bẹ́ àwọn kan rìn lọ́wọ́.
ní ẹnìjọ́ mẹ́ta ni Kúnlé Afod ó ń lọ káàkiri láti máa ṣàwárí àwọn àgbàṣe táwọn yẹn ti gbàgbé wọn ó lọ sọ́dọ̀ ìyá gbóǹkan ó lọ sọ́dọ̀ ìyá Òṣogbo ó lọ sọ́dọ̀ ìyá ológì ó lọ sọ́dọ̀ àmínẹ́lẹ́hà ó lọ sọ́dọ̀ bàbá ọlọ́fà bàbá ọlọ́fà ìgbórí ẹlẹ́mọ̀sọ́ ó lọ sọ́dọ̀ jìnnà ó ti lọ káàkiri ó dẹ̀ ti ṣe dáadáa fún gbogbo wọn. ẹ̀dá onílé ọlá lẹ̀. ẹ̀dá onílé ọlá ó ti lọ káàkiri ó ti dáadáa fún gbogbo wọn kí lẹ fẹ́ sọ nípa ìgbésẹ̀ tí Kúnlé Afod gbé. ok ẹ ṣe gan èmi kọ́ believe pé gbogbo nǹkan láyé yìí àsìkò ni ìgbà oníkálukú òdẹ̀ ní kọjẹ́ torí mo mọ̀ pé ó yìí máa kìnní náà bọ̀ torí gbà tẹ́ ti dárúkọ gbogbo àwọn ẹni tí kò tí kàn sí yín. yes kò tí kàn sí yín. ẹ̀dẹ̀ expect kó dọ̀dọ̀ yín. expect pé kó kàn sí torí pé mi ni mo mọ̀ pé ọ́n sì máa pè mí kò tí kàn mí bẹ̀tún ọ̀ ní gbére mi fẹ́ lò mí mo mọ̀ pé Kúnlé Afod máa pè mí o kò tí kàn mí ni torí kò ní gbàgbé mi náà. kí lẹ wá rí sí irú ìgbésẹ̀ yẹn kí lẹ rí sí. kí lẹ sọ. irú ìgbésẹ̀ yẹn kí lẹ rí sí ìgbésẹ̀ tó ń gbé yẹn. ìgbésẹ̀ tí Kúnlé Afod ṣe ó dáa gan torí ó ti ran ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó jẹ́ pé ó yẹ kí àwọn kan ti ràn wọ́n lọ́wọ́ nígbà tí tó dẹ̀ ti pé Ọlọ́run ò fi èrò yẹn sí àwọn yẹn lọ́kàn ó dẹ̀ fi èrò yẹn sí Kúnlé Afod lọ́kàn láti lè máa gbé àwọn àgbààgbà tó jẹ́ pé àwọn òṣèré mi tán ti lò wọ́n lálò pati so Kúnlé Afod ń jẹ́ kán tún mọ̀ wọ́n pé ó yẹ exist pé ó yìí wà wọn ò tí ì kú so ń jẹ́ kán rántí wọn ó dẹ̀ ń ṣàǹfààní fún wọn ó dà pé nínú àǹfààní náà lèmi gbọ́n á rí dẹ. bẹ́ẹ̀ kí lè wá fẹ́ sọ fáwọn tó yẹ pé àwọn kéékèèké nu yín jẹ́ pé ẹ̀yin náà wò tán fi gòkè àgbà jẹ́ pé wọ́n dẹ̀ lówó tí wọ́n wá pa ẹ̀yin àgbààgbà tì. ṣẹ́rí gẹ́gẹ́ bí èmi ṣe sọ pé ìgbàgbọ́ mi ó máa ń rọ̀ mọ́ Ọlọ́run gan bó ṣe ní àwọn pa wá tì yẹn ṣe ẹni tí ẹ̀dá bá pa tì tọ́lọ́run ò bá pa tì mọ̀ pé bí ẹ̀dá ò bá tì kù ìrètí ń bẹ ẹ̀dá lè pa ẹ̀dá tì tọ́lọ́run bá ti pa ẹ̀dá yẹn tì mo mọ̀ pé ẹ̀dá yẹn á tún jáde Ọlọ́run á gbé aláàánú olùrànwọ́ á gbé jáde tẹ́jà yẹn tún máa fi jáde. ṣé ìpẹ̀pẹ̀ bẹ̀rẹ̀ yín ṣé mùsùlùmí ni àbí christian. christian ni mí tó di pọ̀. ok ìjọ tẹ̀ ń lọ náà ni. ìjọ tí mi ń lọ náà rè. ok ewu ìwé lè wá gbà nù jọ yìí. ìyé ewé máa ń mí púpọ̀ ewé bẹ́ẹ̀ ni ewé ìyá ewé máa ń mí púpọ̀ ewé. ká tún máa lọ ẹ bá a sọ fún nọ́mbà yín. fóònù nọ́mbà mi 08084811045. ẹ sọ lẹ́ẹ̀kan sí. 08084811045. ìdẹ́nà ẹ̀ka ẹ̀ sọ̀rọ̀ ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ ni àwọn afẹ́ràn lọ àkáǹtì náà lè bá yín fowó sí. 00 okay 58 okay 11 okay 27 okay 44 Access Bank. ẹ tún pè. 00 okay 58 okay 11 okay 27 okay 44. orúkọ wo ló máa bá. orúkọ ló máa bá mẹ́ẹ̀. wọ́n máa bá Táíwò Ayọ̀délé mo ló rántí torí ìgbà yẹn náà torí wọ́n máa wò pé mi ì fi omi dínà sí ok kí bàbá Sùwé tó kú lèmi ti ń jẹ o débi pé ìgbà yẹn kò dẹ̀ go against torí bẹ́ẹ̀ kó ń gbọ́ mọ̀ pé ikú òdòdó àrùn òdòdó. ọtọ kulẹ ti ń jorúkọ bẹ́ẹ̀ni ni mo fi open àkáǹtì mi mo fi ẹ rí i pé mo sọ síwájú náà pé Ayọ̀délé Omídínà ṣe pé mi ìyọ́ sọ bẹ́ẹ̀ pé èèyàn fẹ́ open account ṣẹ́ mọ̀ ọkùnrin tó bá ti Access Bank àbí Access Bank ok ẹ bá láyé ìgbà tẹ́ bẹ̀rẹ̀ stage lẹ fi bẹ̀rẹ̀ ó yẹ fún wa ní stage bíi 1 minute. ok Sùwé mi lọ́sàn-án bàbá mi lóru ó yá lọ pé ya Sùwé wá bàbá mi kí ló dé kí lẹ tún fẹ́ rí màmí fún sí kí lẹ fẹ́ rí màmí fún ẹ máa ń try láti yọ mọ́mì mi lẹ́nu kí ló dé kan bàbá mi èmi ò jáde ẹbẹ̀ ṣe ń disturb mọ́mì mi ẹ mọ̀ pé mi láì tó bá yá sí mọ́mì mi àtúní kẹ tẹ́wọ́ ẹ ti mọ̀ pé wọ́n máa nà yín ni o wọ́n mi máa ní kẹ tẹ́wọ́ gbà ẹ lọ́ máa ní kí lọ mẹ́gbà wá o ǹdẹ̀ máa lọ mẹ́gbà wá ni torí gbà ilẹ̀ máa ná ọmọ burúkú ni mí o torí tẹ́ni kí n tún lọ pé mọ́mì mi àjẹmọ̀ pé mọ́mì mi ń ṣe jẹ fún yín lọ́wọ́ gbà ilẹ̀ máa ní nǹkan kò tó ń sin iyọ̀ ọjà ẹ̀dẹ̀ ṣe ń disturb wọn ni ẹ̀dẹ̀ pé mọ́mì mi ò gbàgbọ́ máa lù yín ni ẹ̀dẹ̀ pé mi ní bá yín bẹ̀bẹ̀ o mi ní bẹ̀bẹ̀ o ó ní mi sọ fún yín yẹn o ó yá ṣé kí n lọ pè wọ́n àbí fi wọ́n lẹ̀ ok níṣẹ́ ní kí n fi wọ́n sílẹ̀ ẹ ti mọ̀ pé máa jẹ́ gbá ni mi ìdẹ̀ ní bá yín bẹ̀bẹ̀. Owutu FM Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.